tí kojúmọ́ máa ní gbogbo tẹ̀sí báyìí tẹ̀sí láǹfààní àti mọ́ gbọ́ wa àti mọ́ wá lórí ìkànnì amóhùnmáwòrán Dígí Naija TV gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mọ̀ pé aláǹfààní àti mọ́ jáìntì àti mọ́ gbé níbẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà káàkiri ilẹ̀ káàárọ̀ oòjíire láàrin àwọn ọmọ ẹgbẹ́ union náà ńlá wà báyìí o láàrin àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò NURTW bí ìyá òṣà ti ṣe jáde wá láti wá jẹ́ kó di mímọ̀ pé tá a fà sígò ṣe ló ṣe bẹ́ẹ̀ ṣe ló ń da ìlú rú o látàrí bó ti ṣe rọ àwọn ọmọlẹ́yìn rẹ̀ wípé kí wọ́n la ìgbìmọ̀ ọmọdébìnrin kan lórí ó tẹ̀síwájú rọ gómìnà Sanwó-Olú láti bá wọn dá sí gbogbo awuyewuye ọ̀rọ̀ ọ̀hún bákan náà ó jẹ́ kó di mímọ̀ gbangba wípé òun ní àrídájú fọ́nrán ọ̀hún lọ́wọ́ níbi tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti la ìgò mọ́ ọmọbìnrin ọ̀hún lórí ó ní kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n bá wọn rọ Tàfàṣégò láti kí ọwọ́ gbogbo àwọn ọmọ rẹ̀ bọ́ṣọ kí wọ́n yé fa wàhálà mọ́ ní ìpínlẹ̀ Èkó nítorí àwọn tí àwọn ṣe bẹ́ẹ̀ sí àwọn jẹ́ ọmọlẹ́yìn MC Olúọmọ ó ní àwọn ò bá ẹnì kankan jà ó ṣé wàhálà NURTW lójoojúmọ́ bí ẹ̀kún àpòkò jẹ tó ẹ bá mi wá kan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹjẹ kájọ gbálà yọ ọ̀rọ̀ ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. ẹ jọ̀ọ́ bàbá wa Sanwó-Olú ó bá kí fídíò ìdọ́dọ̀ bàbá wa Sanwó-Olú Ségò ó ń dà lúrú o Ségò káwọn bọ́ìsì jọ wọ́n fi ń dà lúrú ni o Ségò ní kó máa fọ́pò mọ́ ọmọbìnrin lórí débi pé tẹ bá rí ẹ̀jẹ̀ máa sẹ́ndì fídíò yẹn sí ní bàbá wa Sanwó-Olú Ségò kò kọ́ṣọ́ àwọn ọmọ ẹ̀ ṣe ló kàn ń dà lúrú káàkiri ẹjọ́ bá wa wọ́n nù Ségò ẹlẹ́ẹ̀fẹ́ ìtàjẹ̀ sílẹ̀ Ségò ń wá wàhálà ẹ bá wa sọ fún Ségò àwa ò jà o àwa ọmọ Olúọmọ àwa ò jà o Ségò ló ń wá wàhálà ẹjọ́ ẹ jẹ́ kí fídíò yìí ẹ jẹ́ kó dọ́dọ̀ bàbá wa Sanwó-Olú sanwó everything sanwó gbogbo nǹkan tó á lè bàbá ẹjọ́ torí Ọlọ́run ẹ bá wa sọ fún Ségò sọ pé ó níbi tó bá wù ú lòun lè ṣe nǹkan sí ibi tó bá wù ú lòun lè dàlú Ségò ń dàlú pẹ̀lú Sáríà àti Táló àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n tún kù o àmọ́ àwọn tá a mọ̀ tó jẹ́ gbòógì tó ń dàlú Ségò Sáríà àti kí ló fẹ́ forúkọ ẹ̀ ṣe Táló wọ́n ti ń dàlúrú o ẹjọ́ ẹ bá wa pè wọ́n ẹni kan jọ torí Ọlọ́run Sáríà oṣù ọmọ Òṣòdì o ó kọ́ mọ̀ọ́mọ̀ fẹ́ máa wá da Òṣòdì rú ni o ẹjọ́ ẹ bá wa pè kó lọ bá wa sọ wá gbéjẹ́ mọ́wọ́ àwọn ò kì í jà o àwọn à ń wọṣọ ni o adẹ̀ máa ń ṣe fàájì ẹjọ́ torí Ọlọ́run ẹ bá wa pè Sáríà àti Ségò lọ̀gá wọn Ségò ló rán wọn iṣẹ́ òun ló fún wọn ní 100,000 wípé kọ́ máa fi jà káàkiri kọ́ máa fi dàrú dáńkú olórí burúkú olóṣì ọmọ táyé ẹ̀ ti bàjẹ́ ìwọ sọ pé wọ́n lọ́dún mẹ́ta kí ni wọ́n wá sí lọ́dọ̀ Olúọmọ Olúọmọ bá wọṣọ 300,000 ṣó mọ̀ pé Olúọmọ ò lè wúlò ọ̀pá mẹ́wàá tó máa fún ẹ̀yìn tó kù dáńkú bó ṣe lọ orí nǹkan kúrò lọ́dọ̀ Olúọmọ ó ní rí nǹkan kan kúrò lọ́dọ̀ Ségò tó kò bá ń jẹ tọ́lọ́hún táláàárọ̀ bá ní kó jẹ́ bẹ́ẹ̀ ọlọ́sàn àjẹkórí bẹ́ẹ̀ alálẹ́ àjẹkórí bẹ́ẹ̀ ó ní mú nǹkan kan kúrò lọ́dọ̀ Ségò ní sọ bẹ́ẹ̀ fún. ẹ káàbọ̀ padà ṣe àlàyé ọ̀rọ̀ náà lẹ́sẹ̀ bẹ́ẹ̀ lẹ́sìn gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ látẹnu ìyá Òṣàyé ó jẹ́ kó dè mímọ̀ pé Tàfàṣégò alága fún ẹgbẹ́ union ní gbogbo ìpínlẹ̀ Èkó ó ní ẹgbẹ̀rún lọ́nà 25,000 náà ló ṣe bẹ́ẹ̀ lọ fún gbogbo àwọn ọmọlẹ́yìn rẹ̀ pé kí wọ́n mọ̀ fi ṣe bẹ́ẹ̀ kí wọ́n mọ̀ fi da ìlú rú ẹgbọ́ ṣe ìfinijẹ oyè sí ipò alága union ṣe àti máa da ìlú rú ni àfi kí gbogbo rẹ̀ ó lè ṣe bẹ́ẹ̀ kó lè létò nítorí ìlú tí ó bá sófin wọn ní ẹ̀ṣẹ̀ kò sí ń bẹ̀ òye ò bá sì bọ̀ wọn ní àti kékeré báyìí náà láti ń pẹ̀ka àrókò tó bá dàgbà àmọ́ àgbẹ̀bọ̀ lọ́wọ́ ẹ̀nẹ́ ṣe lérò pé ó ti tó àkókò fún ìjọba láti bá wọn dá sí gbogbo awuyewuye ọ̀rọ̀ ọ̀hún ìyá tó bá kọ sí yẹn mọ̀gbẹ́ láti bá fi èrò tí náà sọ̀rọ̀ sábàlá rẹ̀ sí ìyẹn comment section bákan náà kẹba like kẹsìbá ṣe kẹsìbá sáwọn olólùfẹ́ yìí jákèjádò Nàìjíríà ìkànnì Dígí Naija TV àwa ni tiyín ní tòótọ́ láti mọ báyìí pàdé nígbà mi lọ́jọ́ mi lórí ìkànnì kan náà àǹdàgbére báyìí fún yín pé ó dàbọ̀.